ṣé lóòótọ́ ni àáfàá Muyideen Ajani Bello kò fẹ́ kí wọ́n ṣe àdúrà ọjọ́ kẹjọ fún òkú òun? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tẹ́lẹ̀, ní ọjọ́ kẹfà oṣù kejìlá ni ìròyìn jáde síta pé oníwàásí àgbáyé ni Alhaji Muyideen Ajani Bello jáde láyé, tí ọ̀pọ̀ èèyàn sì ti ń bá àwọn ẹbí rẹ̀ kẹ́dùn. Lẹ́yìn ikú oníwàásí àgbáyé yìí, fọ́nrán kan lù síta tó ń ṣàlàyé àsìkò tó yẹ kéèyàn ṣàdúrà fún òkú tó bá kú. Bí ọ̀pọ̀ èèyàn ti mọ̀, àdúrà ọjọ́ kẹjọ, ọjọ́ kẹta tàbí kádá ọjọ́ ló wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá àti ní àwọn ilẹ̀ míì. Nínú wáàsí tó wà lórí ayélujára náà, olóògbé Muyideen Ajani Bello ní ṣíṣe àdúrà òkú ní ọjọ́ kẹfà ogójì ọjọ́ kò sí nínú òfin Islam. Bákan náà, olóògbé ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó lòdì sí òfin Ọlọ́run, tí gbogbo èèyàn tó bá lọ́wọ́ nínú rẹ̀ sì ní láti tọrọ àforíjì. Ó wí pé gbogbo ohun tí à ń pọ́nlé yìí, ẹ lọ sí ilẹ̀ bòmíì, wọn kò pọ́nlé torí wọ́n rí i wípé kò sí nǹkan kan níbẹ̀. Kò sígbà tí a kò lè ṣe àdúrà fún olóògbé. Àwọn oníròyìn kàn sí àwọn ọmọ olóògbé láti sọ bóyá wọ́n ní èròǹgbà láti ṣe ètò àdúrà kankan fún olóògbé náà. Ibrahim, ọ̀kan nínú àwọn ọmọ bàbá tó bá oníròyìn sọ̀rọ̀, ó jẹ́ kó di mímọ̀ pé ìmọ̀ Islam ló ń darí olóògbé tó sì jẹ́ pé iṣẹ́ Ọlọ́run ni olóògbé wá jẹ́ láyé. Ibrahim ní ohun tí bàbá fi kọ́ àwọn ni pé tí èèyàn bá kú, gbogbo nǹkan ni yóò dá dúró fún un, tí wọn yóò sì fún ní àǹfààní sí nǹkan mẹ́ta. Ibrahim tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó wí pé a gbọ́dọ̀ fi kún ohun tí bàbá sọ torí wípé ọ̀rọ̀ Ọlọ́run ni. Nǹkan mẹ́ta tó wà nínú àdíìtì tí bàbá gbàgbọ́ nínú rẹ̀ ni wípé ọmọ rere tí olóògbé bá fi lẹ̀ sínú ayé, àwọn iṣẹ́ dáadáa tí olóògbé bá ṣe sínú ayé, tí àwọn èèyàn ń jèrè rẹ̀ lẹ́yìn tó bá kú, ìmọ̀ tí òkú bá mọ̀ tó fi mọ ọmọ ẹnìkejì. Àwọn nǹkan wọ̀nyí ló ṣe pàtàkì sí òkú. Èyí sì ni ìgbàgbọ́ bàbá Muyideen Ajani Bello. Ibrahim ní àdúrà fún òkú kò ní ọjọ́, ṣùgbọ́n bàbá dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbà tí bàbá wà láyé ni a ti ń ṣe àdúrà fún un, àti pé láti ọjọ́ tí bàbá ti kú ni a ti bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà olóògbé. Bàbá ò sọ pé ọjọ́ mẹ́jọ tàbí ọjọ́ mẹ́ta, bàbá ò sọ pé ọjọ́ kankan, ṣùgbọ́n àdúrà máa ń bá òkú. Látìgbà tí bàbá ti kú la ti ń ṣe àdúrà fún wọn. Kí ni Islam sọ nípa àdúrà òkú? Sheikh Taofeek Akeugbagold bá iléeṣẹ́ ìròyìn sọ̀rọ̀ lórí ohun tí ẹ̀sìn Islam sọ lórí ṣíṣe ètò àdúrà fún olóògbé. Akeugbagold ní Islam kò mú ọjọ́ kankan láti fi ṣe ọjọ́ àdúrà fún òkú, ṣùgbọ́n ká má sọ ṣíṣe òkú di àwẹ̀jẹwẹ̀mu lásìkò ìrántí òkú. Islam ní iṣẹ́ rere tí èèyàn bá ṣe lásìkò tó wà láyé ni yóò máa tẹ̀lé lẹ́yìn tó bá kú tán. Ṣùgbọ́n àwọn èèyàn tó bá jẹ́ èèyàn ńlá nínú ayé, àwọn èèyàn máa ń fi nǹkan kan rántí wọn láti má jẹ́ kí orúkọ wọn parẹ́, àti láti má jẹ́ kí àwọn nǹkan tí wọ́n fi sílẹ̀ kó má bàa parẹ́. Akeugbagold tẹ̀síwájú, ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ṣíṣe òkú kò dàbí ṣíṣe ìgbéyàwó tàbí òde àríyá níbi tí ọ̀pọ̀ ènìyàn ti máa ń jẹun tàbí tí wọ́n ti máa ń mu nǹkan. Ògbóǹtarìgì ní Sheikh Muyideen Ajani Bello nínú ẹ̀kọ́ àtìmọ̀ ẹ̀sìn Islam. Ọmọ bíbí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sì ni pẹ̀lú. Ìròyìn sọ pé apá àríwá ni bàbá náà gbé fún èyí tó pọ̀ nínú ìgbé ayé rẹ̀ kó tó fi ìlú Ìbàdàn ṣe ibùgbé
láti nǹkan bíi 20 ọdún sẹ́yìn. Bákan náà ni àwọn àkọsílẹ̀ kan sọ pé ọmọ ọdún 10 ni Bello wà tó ti bẹ̀rẹ̀ sí í ṣe wáàsí.